Ìjọba ìpínlẹ̀ Kwara ṣe àyẹ̀wò jẹjẹrẹ fún àwọn obìnrin ní ìpínlẹ̀ ọ̀hún. Ìjọba ìpínlẹ̀ Kwara ti sọ di mímọ̀ pé kò dín ní àwọn obìnrin 1,151 àtàwọn 1,007 míì tí wọ́n ti ṣe àyẹ̀wò àìsàn jẹjẹrẹ ọyàn àti tójú ara fún ní ìdá mẹ́rin tó kẹ́yìn lọ́dún 2024. Kọmíṣánná fún ètò ìlera ní ìpínlẹ̀ ọ̀hún, Dókítà Amina Ahmed Al-Imam, tó sọ eléyìí di mímọ̀ níbi ìpàdé pẹ̀lú àwọn oníròyìn nílùú Ìlọrin lónìí ló ti ṣàlàyé pé gbogbo àwọn tí wọ́n ní àìsàn jẹjẹrẹ ọ̀hún ni wọ́n ti taari sí ilé ìwòsàn ti ilé ẹ̀kọ́ gíga fásitì ti ìpínlẹ̀ Kwara láti lọ gba ìtọ́jú tó péye. Ó tún sọ di mímọ̀ pé láàrin ọjọ́ 21 inú oṣù kẹwàá sí ọjọ́ 12 inú oṣù kejìlá ọdún 2024 tó kọjá yìí ni àwọn obìnrin 1,151 àti àwọn 1,007 míì tí wọ́n ṣe àyẹ̀wò jẹjẹrẹ ọ̀hún fún, àti wípé iléeṣẹ́ rẹ̀ lábẹ́ iṣẹ́ àkànṣe pàtàkì ọ̀hún ni wọ́n ti ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ ríru fún àwọn tó lé ní 100 kan ní ìpínlẹ̀ Kwara tí wọ́n sì fún wọn ní oògùn ọ̀fẹ́ láti lọ́ọ́ fi ṣètọ́jú ara wọn, tó wá jẹ́jẹ́ ìfarajìn ìjọba ìpínlẹ̀ ọ̀hún láti rí i dájú pé ètò ìlera tó péye wà ní ìjọba ìbílẹ̀ 16 tí ń bẹ ní ìpínlẹ̀ ọ̀hún. Kọmíṣánná náà ló tún ti jẹ́jẹ́ wípé ìṣèjọba tó wà lóde lábẹ́ ìdarí gómìnà Abdulrahman Abdulrazak yóò ṣe gbogbo ohun tí ó bá lẹ́tọ̀ọ́ láti rí i pé àwọn ilé ìwòsàn ìjọba tó wà ní ìpínlẹ̀ ọ̀hún ṣiṣẹ́ wọn bí iṣẹ́ fún àwọn ará ìlú. Al-Imam tún sọ di mímọ̀ pé ìjọba ìpínlẹ̀ ọ̀hún ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti tún àwọn ilé ìwòsàn jákèjádò ìpínlẹ̀ náà ṣe, tí wọ́n ó sì kó àwọn irinṣẹ́ ìgbàlódé síbẹ̀ fún ìtọ́jú àwọn ènìyàn ìpínlẹ̀ náà. Shakirat Arówólò Nurudeen ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́